So ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, gbogbo àkókò tí ètò yìí bá bá yín ẹ wò lórí ọ̀rọ̀ tó ń lọ nígboro náà ni ẹ ti mọ̀ yìí pé tẹ́ ẹ bá ń gbọ́ Pavilion TV àwọn kan méjì sí fáwa táwa fẹ́ sọ ju ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá lọ lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ àti ìlú Ìbàdàn lápapọ̀. Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Akeem Ọwọ́adé the Ọwọ́adé the first, èmi a máa sọ pé Ṣàngó Olúkòso àsárá olú akata yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu. Bàbá ti fi ìtàn balẹ̀. Ẹ dákun, kí ló pa Ìbàdàn àti Ọ̀yọ́ pọ̀? Ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ nínú fídíò tẹ́ fẹ́ wò yìí. Báwo ni Ọ̀yọ́ tó ṣe tóbi tó lọ́wọ́ Ìbàdàn? Gbogbo ẹ̀ lẹ́bọ̀gbọ́. Ta lẹni tó kọ́kọ́ jẹ baálẹ̀ tàbí ọba àkọ́kọ́ nílùú Ìbàdàn? Ta sì ló jẹ nílùú Ọ̀yọ́? Níbo ni wọ́n ti rìn tí wọ́n ti pàdé gan pa? Kí nìdí tí Aláàfin ò fi gbọ́dọ̀ bá Olúbàdàn ṣíà àbí kí wọ́n jọ pín ipò olórí? Aláàfin ti fìdí ọ̀rọ̀ kalẹ̀. Ohun tẹ́ ẹ máa nílò òun ni wípé kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò yìí. Bẹ́ẹ̀ ni, torí wípé níbẹ̀ ni bàbá yìí ti tú gbogbo ẹ̀. Àwọn nìkan kọ́ ń lọ sọ̀rọ̀, gbogbo àwọn òpìtàn ti parapọ̀ nílùú Ọ̀yọ́. Kódà a rí nínú wọn tó sọ wípé ọmọ ìlú Ìbàdàn làwọn, ṣùgbọ́n àwọn ò lè lajú àwọn lẹ̀ kíta lòbọ̀ kó wọ́. Àwọn ò lè sọ pé torí pé àwọn jọmọ ìlú Ìbàdàn kí Ìbàdàn máa wá tẹ Ọ̀yọ́ ṣàbùṣàbù àbí bùṣàbùṣà. Gbogbo ẹ̀ lẹ́ farabalẹ̀ tẹ́ wò tẹ́ gbọ́ nínú fídíò tẹ́ fẹ́ lọ wòye. Ẹ kàn farabalẹ̀ kẹ́ wò ó kẹ́ lè bá gbọ́ nǹkan tí wọ́n sọ. Ẹ̀yin bá wá gbọ́ ilé yẹn wá wò pé ìtawà alàgbà láàrin Ìbàdàn àti ìlú Ọ̀yọ́. Inú fídíò yìí lẹ́ ti mọ̀ àgbà láàrin àwọn méjèèjì. Kódà wọ́n fi ẹsẹ̀ kan mẹ́nu bà ọ̀rọ̀ Ilé Ifẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ibẹ̀ kan là á lọ lónìí. Ètò ọjọ́ míì lílé yìí máa jẹ́ tẹ́ fi mọ̀ wípé táwa làgbà láàrin Olúbàdàn àtàláàfin tìlú Ọ̀yọ́. Lóòótọ́ lọ́dọ̀ tiwa àwa ò nílò àgbà. Bẹ́ẹ̀ ni, torí òwe Yorùbá kan sọ pé àgbà dídà a kì í fi àgbà dídà ká fi mọ̀ Ìbàdàn, a kì í fi àgbà dídà ká fi mọ̀ Ìdànrè, a fi àgbà dídà ká sọ pé iná ẹ̀ la fi mọ̀ ìlú Èkó. Kò yé yín, ṣùgbọ́n ìtẹ̀síwájú àti òmìnira orílẹ̀-èdè Yorùbá iná ẹ̀ ló jẹ àwa lógún. Ẹ dákun, tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ bá wa share program yìí, ẹ bá wa subscribe sí channel wa, ẹ farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tí Aláàfin tìlú Ọ̀yọ́ ìsìn tó sọ padà sí àwọn aráàlú Ìbàdàn. Òun rèé ẹ̀ ń ṣògbẹ́. TV, ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Wọ́n lọ káàkiri gbogbo ìlú tí wọ́n dé náà ni wọ́n ti jẹ́ Ọ̀yọ́. Òun tó fi jẹ́ pé 70% of Ìbàdàn people they are Ọ̀yọ́s and they have DNA of Ọ̀yọ́. So tábà tó bá dìde tó bá ń bu wa ẹni pé àwọn àtìwọ́n bàbá ẹ̀ ló ń bú. So àwa ni àwọn Ìbàdàn especially tí ará Yewa land tó bá bú wa, ẹni tó lọ tẹ the most paramount tank ló ní Ìlàró, ẹni pé àtọ̀yọ́ lé ló ti sọdẹ lọ òróònà tó fi tẹ̀gún sílẹ̀ tó fi sọ́ọ̀dì ìlú. Ọba wọn tó gbèsè Tẹ̀là Adékànbí ló ń jẹ́, ìlà mẹ́fà ló wà lẹ́ẹ̀kẹ́ ló ń lọ́ọ́ bẹ dáadáa wọn ní ìtura. Tẹ bá lọ ìlú káàkiri bí wọ́n ṣe máa bá Ọ̀yọ́ tó máa bá àpẹẹrẹ Ọ̀yọ́ ní gbogbo ìlú tó bá lọ nìyẹn. Ìkọ́ tó wá tún ṣe kókó jù torí kò sí àsìkò. Òun ni pé ṣe rí ìlú Ọ̀yọ́ kó lè máa ní ìlọsíwájú sí i. A ní àwa tá a jẹ́ òbí, a ní láti kó àwọn ọmọ wa because àwọn ní ọjọ́ ọ̀la wa. Wọ́n gbọ́dọ̀ mọ ìṣẹ̀dálẹ̀ wọn, wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa ìtàn. Gbogbo bẹ́ẹ̀ ṣe wá síbí ṣàṣàlẹ̀ wọn tó mọ̀ ọmọ ẹ̀ lọ́wọ́. Ọmọ tó bá ní tó ọmọ 10 years old ló tó ń lọ́wọ́ wá sí lóko yìí kó máa fi túbọ̀ pọ̀ kó sọ àmọ̀ kó wọ́n ṣe bàbá àwọn kékeré
lábá ti gbọ́lù kẹ́rẹ́ láàfin àbátá kan wà nísàlẹ̀ bí ibẹ̀ lágbà wọlé àbálẹ̀ ti wọlé à ń wòran wẹ̀ a lè má jẹun ọ̀sán tó jẹ́ oúnjẹ alẹ́ láṣẹ lọ jẹ wọ́n sọdún eégún wọ́n sọdún orò ọdún mọ́lẹ̀ gbogbo inú àfihàn láwà táwọn àwòrán gbogbo àwọn ọkọ tá a wò náà tá a so pọ̀ òun ni wọ́n tá a ní tó fi jẹ́ pé mi ò lè dé ìlú kan kí ọkàn tó mọ̀ mi ní ìgbọ́yọ̀ nọ́mbà ọ̀yọ́ ló wà lára mọ́tò mi tó bá lè ti sọ̀rọ̀ tó kọjá ìyẹn màá ṣàlàyé fún ẹ pé bí wọ́n ṣe jẹ́ lẹ̀ Yorùbá nì tó bá pẹ́ akọ́wá níbi ayé sí púpọ̀ fún mi láti sọ̀rọ̀ dé àwọn tó yẹ kí n sọ̀rọ̀ dé àmọ́ adúgbò Ọlọ́run kábíyèsí ẹ jẹ́ bá mi fún wa láti ẹ̀wọ̀ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí ẹ bá mi fún wa láti ẹ̀wọ̀ ẹni pé mo sọ pé àwọn ọmọ Ọ̀yọ́ ń ṣe bẹ́ẹ̀ káàkiri àgbáyé yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé lẹ́yìn tó jọ bẹ́bí àbí òjò ẹ yẹ kó bá mi fún wa láti ẹ̀wọ̀ lẹ́ẹ̀kan sí i. ọmọọba kan bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ọmọọba ni wọ́n kábíyèsí lọ́kọ̀ yẹ gbọ́ wa pé gbogbo ọmọ Ọ̀yọ́ ọmọọba ni wá o ẹsẹ̀ kábíyèsí bá láàfin agbádùn ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo ọmọ yẹn lọ jí mọ́nà òbí kan ẹjú tí bá bá rẹ̀ lù káàrí ó bọ̀lẹ̀ kò sẹ́ni kankan tẹ́lu rẹ̀ gbọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá lọ́dọ̀ yẹn wọ ẹsẹ̀ kábíyèsí bá láàfin. nígbà yìí gbogbo èèyàn tó bá ní ìbéèrè ẹ̀lọ́ ọkọ̀ pamọ́ ẹ̀lọ́ ọmọ ẹ̀kọ́ lẹ̀. tí ẹ̀ ti dúró lọ́yọ̀ọ́ ọlọ́yọ̀ náà ló ń tún bẹ́ẹ̀ ayọ̀ ọlọ́gbọ́n tá ń gbà yìí. àwọn ọ̀gá tí ṣàtìbẹ̀rẹ̀ láti jẹta wọ́n ń ṣe ìdíje lọ́wọ́. àwọn tó ń ṣe lẹ́yìn náà ni Musa àríyẹ̀ king àti Bọ́lájí Solomon ẹ̀yin méjèèjì wọ́n ló ń bá fáínà lọ́wọ́ ẹni tó jẹ́ kóòtù wọn náà ni Àlí Aláyò àwọn ni wọ́n mójútó wọn ẹ máa gbá yóò wọ́n lọ nígbà tí gbogbo ètò yóò máa lọ bàbá mi kú bàbá yẹn náà ráwọ̀ yìí ẹ má fọra yín kórópọ̀ o. nígbà yìí ìgbẹ́ náà wà tẹ́lẹ̀ wọ́n ti wà tẹ́lẹ̀. nígbà yìí wọ́n wà lẹ́sìn. agbede òní. ètò fún bàbá yìí wọ́n fẹ́ ní kó bàbá wa sọ̀rọ̀ Agbedo wọ́n ní káfíńtì dé bàbá wa lára yá gbogbo ẹ̀yin kọ́tùrà entertainment yẹn wọ́n ń bọ̀ láàrin ìṣẹ́jú méjì kọ́tùrà entertainment ọ̀sán ìṣẹ́lá fìbọ̀ tá a bá ti wọ́n sí pé ìsọ́yà tó.
Ògúnṣọlá pé ìpè bàbá aláàfin àbẹ̀wò alágùnì níbi èyí ọwọ́ adé ọ̀yọ́lẹ̀ téńté. Ọ̀yọ́lẹ̀ téńté. Ayé tó sùn gbé o. Bàbá mi ọwọ́ adé o. Àyíṣẹ́bí ọ̀yọ́ là ẹ̀yìn ọjọ́ àyíṣẹ́bí ìjọba ẹni kọ́ ọ̀kan. Bàbá mi ọwọ́ adé odò yìí kápá ẹgbẹ́ òkèkọ́ odò yìí kọ́sẹ̀ apá òkọ́sẹ̀ odò yìí bá kọjá kọjá ọ̀sẹ̀ bínú bọ́ sí wọ́n bẹ́ẹ̀ sàgbó ló dábẹ́ sàgbó ló wẹ̀ sí wọ́n ti gbàgbé sàgbó òní sọmọ rẹ̀ ní ìkan tàbí ọtí dá o bàbá mi ọwọ́ adé lábàáyé òkò yábá ayélujára bí ẹ̀kọ́ apẹ̀mẹ́ tí mo lè kó wàhálà ẹni kábíyèsí aláàfin ẹ̀rọ bí ojútùú ọba àjàpọ̀ àti ló wáyé wájú ọba ọmọlúwàṣọ yàtẹ́tẹ́ yàtẹ́tẹ́ yàtẹ́rẹ́ yàtẹ́rẹ́ adéhùn bí ọmọ yẹ kẹ́tẹ́kẹ́tẹ́ nínú gbogbo ọmọ ọba àti bàtọ́rọ̀ náà yàtẹ́ ìfọmọdé lẹ́kọ̀ọ́ àti lòrẹ́ bí wọ́n balẹ̀ wá kọ̀wé babaláfi àkàlàbalẹ̀ wá kọ̀rọ̀ kàlà ẹgbẹ́ yọ̀bọ̀ kẹ́ni fúnkẹ́ yọ̀bọ̀ kẹ́lá kàlà kọ̀ gbogbo yíbò kù gbogbo ọmọ ọ̀yọ́ ó ní ẹgbẹ́ gbogbo ẹ̀jẹ̀ kábíyèsí aláàfin. Bàbá mi òwò adé títí méjìlá ẹ̀yin ọmọdé ń gbé ọmọdé gbogbo tó jẹ́ ni ẹ̀yin lọ́mọ láti lákọ́ nígbà tí ìwẹ̀wẹ̀ ìwọ àkọ́sọ̀ tí ní pẹ́kú ìwọ tí ní pẹ́já ọ̀gá bàbá tí ní bọ́lọ́gbọ́ lójú ọmọ nígbà ẹlẹ́gbẹ́ ọ̀gá ọ̀gá títí ní títí tí ní bọ́kú ọ̀sọ̀rọ̀ ẹ̀kúnlẹ̀ ọ̀yẹ́lẹ̀ tẹ̀tẹ̀ ọ̀yẹ́lẹ̀ tẹ̀tẹ̀. kábíyèsí gbogbo ìyàwó akẹ́kọ̀ọ́ lórúkọ tèmi mo sì bá fẹ́yìn àgbà. In contrast to what my dad just said. Oníṣìlẹ̀ àti. Tẹ́ bá bọ́ sí online tẹ́ bá tẹ lórí Facebook àbí TikTok àbí bẹ́ẹ̀ bá lọ sórí Twitter akẹ́kọ̀ọ́ àtàwọn kọ̀ọ̀kan là ń ṣe ìfẹ́ǹsì Ọ̀yọ́ bí ìṣọmọ Ọ̀yọ́ o ọmọ Ìjẹ̀ṣà ni mí ṣùgbọ́n gbogbo ibi tí n bá dé ẹ̀jẹ̀ pé ìyá tèmi jọ̀yọ̀ mo máa ń rọ̀ ara tì mí. mo jẹ́ nìkan tó yẹ pé kò sí níbi tí ẹ bá ti ń sọ̀rọ̀ Ọ̀yọ́ ẹ má sọ létí tèmi mo lè fi ẹ̀jẹ̀ tèmi mo lè fi jí lórí ọ̀rọ̀ yìí. ẹ bá bọ́ sórí Facebook ó láwọn ọ̀rọ̀ kan tí mo historian ní sà so ó láwọn ọ̀rọ̀ kan tó yẹ pé mo ṣiṣẹ́ lé lórí ní bíi 3-4 weeks ago tí ìkọ́nà àwọn historian Ìbàdàn sọ̀rọ̀ nípa Ìbàdàn tó fẹ́ máa jáde láti yọ Ìbàdàn kó lọ́yọ̀ọ́ mo jáde mo sọ fún wa mo ní kó sọ history Ọ̀yọ́ history Ìbàdàn fún wa history Ìbàdàn started 18th century 1800s. I gladly tell this person
olómú mi jáde nígbà yẹn tí mo sọ fún ọ pé Ṣolúyẹdùn ni ọmọ Ìbàdàn ọmọ Ọ̀yọ́ ni ọmọ Ọ̀yọ́ lé ní ṣé olólè ẹ̀jẹ̀ kì í tà jáde ẹ̀ mo ti sọ fún pé I told the money I can wonder where this is online historian gets their history mo ní tàbá ń sọ̀rọ̀ ọba pé àwọn jagunjagun Ọ̀yọ́ wọ́n kò yìí mo dá ẹgbẹ́ gbogbo ogun tí Ìbàdàn jà wọn ọ̀tá lẹ́yìn mo dá ẹgbẹ́ ọ̀rẹ́ fìgbà ọkọ sọ pé àwọn sọ̀yọ̀ títí di ọ̀túnla mẹ́wàá Ọ̀yọ́ ni wọ́n pé wọ́n ti wá ìgbà mo sọ fún ọ pé mo ní Ṣolúyẹdùn ni ọmọ Ìbàdàn ni jagunjagun Ọ̀yọ́ ni mo ní Olúyọ̀lé jagunjagun Ọ̀yọ́ ni fọkọ jagunjagun Ọ̀yọ́ Ọ̀yọ́ ìlọ jagunjagun Ọ̀yọ́ Ìbíkúnlé jagunjagun Ògúnmọ́lá jagunjagun jagunjagun Ọ̀yọ́ ni àwọn bàbá tèmi ọ̀dọ́ ń bí ọ̀dọ́ ilé wọn ti kọ́ ogun jíjà ìjà ló dé torí dòwe gbogbo wa pátápátá Ọ̀yọ́ ni wa Ọ̀yọ́ ló bí àṣà tàbá ń sọ̀rọ̀ pa ìlà kíkọ Ọ̀yọ́ ló ti jáde tàbá ń sọ̀rọ̀ pa ìyá ìlú Ọ̀yọ́ ló ti jáde kí wá ló wá dé tó wá di pé àgbẹ̀dẹ Ọ̀yọ́ ló ti jáde civilization ọ̀dẹ Yorùbá Ọ̀yọ́ ló ti jáde so kí ló wá dé tàbá bèrè lọ́wọ́ àwọn bíbí pé kí ló mú interest wá torí mo máa ń lọ competition lóríṣiríṣi dákọ̀ ọmọ ní Kírìjì ni kí ló fa Kírìjì ẹ bá bí wọ́n pé kí ló fa Ọ̀yọ́ tó wọ́n wọ́n dá sí ìjà Kírìjì ó ní iye lẹ́tà tí Aláàfin Àtìbà kọ lórí ọ̀rọ̀ Kírìjì sí Ìbàdàn sáwọn British lórí lọ́wọ́ sọ́ọ̀bù ìjà yìí kábíyèsí Aláàfin ẹ̀yin lólórí ọba ilẹ̀ Yorùbá. Nígbà tí bàbá ọba Oríṣiríṣi sọ nípa ìtàn pàápàá jùlọ nípa ìtàn Ọ̀yọ́ níṣẹ́ ló ń rìn káàkiri. Unwrap joy, unleash taste. Rìn káàkiri. Mo wá fẹ́ béèrè bàbá wa Oríṣiríṣi ẹ̀dá tó gbogbo àwọn ọkọ̀ bẹ́ẹ̀ sọ yìí lọ́wọ́ àánú àkójọpọ̀ àkàkà bóyá ọjọ́ kẹsẹ̀ tàbí fídíò tàbí ìwé téèyàn lè rà sódà tí a bá ti ń kà á tó wọ́n ti ẹ̀ béèrè àwọn yóò rí padà dáhùn.
kábíyèsí kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò yìí. wọ́n ṣe àgbékalẹ̀ ìlú Ìbàdàn. Àwọn tó lè ṣe àgbékalẹ̀ yàtọ̀ fún Lágẹ̀lú àti Máyẹ̀ tí wọ́n wá láti Ilé Ifẹ̀. Ibi tí wọ́n ti pàdé ibẹ̀ ní abẹ́ igi òru. Ẹni pé wọ́n máa ń bọ̀ ní Ìbàdàn ọmọ àjòrò sùn. Ẹni pé wọ́n máa fẹ́ tẹ àwọn ìlú tó àwọn tẹ gbogbo máa ń tẹ ìbùdó òun ṣe pé wọ́n dédé gbéra pé à ń lọ tẹ ìbùdó ìrìn máa pa wọ́n pọ̀ nígbà tí wọ́n lọ sọdẹ ọlọ́wọ́ débi ìkọ̀kọ́ rí pé ilẹ̀ tẹ́ ń bí àbàlì máa gbé bí omi wà ìdí wà ilẹ̀ lọ́ra ẹ jẹ́ ká máa gbé níbi ìmáṣe wa máa wá àwọn èèyàn múra pé kájọ máa ṣe ìlú Ìbàdàn wà ní orí ilẹ̀ tí wọ́n ń pè ní Igbó Ẹ̀gbá. Àwọn Ẹ̀gbá ni wọ́n wà ní àwọn ẹ̀yà tí a ń pè ní Ẹ̀gbá. Ẹ wá rí pé lóde tèmi yàtọ̀ fún Ẹ̀gbá ké. Àwọn Ẹ̀gbá tó tún sopọ̀ wọ́n tún jẹ́ Ẹ̀gbá. Àwọn ọmọ wa láti àwọn ọmọ wa láti Ìjàyè àwọn Gbàdúrà àwọn náà wà níbẹ̀. Ẹ̀rọ àwọn ti Ìjàyè nígbà tí ogun tú ìlú Ìjàyè ni wọ́n kó lọ sẹ́gbà. Àwọn Ẹ̀gbá àti Bàrà Ọ̀yọ́ pọ́nbélé ni wọ́n. Àwọn ajẹ́lẹ̀ tí a bá fi sí Abẹ́òkúta tó máa gba ìṣàkọọ́lẹ̀ lọ sí whole of the bank act. Kwara State lábẹ́ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ Aláàfin ni wọ́n tó ń bá kábíyèsí o. Aláàfin ló ń pàṣẹ fún wọn. Ìyẹn kò sí ìrẹsà tó yìnbó ṣe tó lè parẹ́ nínú ìtàn wípé àwọn ilé yìí o abẹ́ wa náà ti wà rí wọn bá tóbi jù wá lọ lẹ́nu wọn bá ní ọlá jù wá lọ lẹ́nu ìtàn ò ní mú kúrò. Bàbá padà sórí ọ̀rọ̀ Ìbàdàn kọ́ ọ̀tọ́ ìtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ẹni pé láti Coastal Region láti Èkó láti ilẹ̀ Èkó Badagry títí lọ sí Ẹ̀pẹ́ a ní àwọn ilẹ̀ tó jẹ́ pé ìrà ni mangrove forest tó tàbá gòkè díẹ̀ sókè a rí ilẹ̀ tó jẹ́ pé ó jẹ́ ilẹ̀ igbó tó ń gbin kòkó tó ń gbó ẹ bá ti wọ inú ilẹ̀ àwọn Àwórì dáadáa títí tó fi wá sí òkè ibi ilẹ̀ tó jẹ́ ọ̀dàn gangan ó bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́ ẹ̀wọ̀n tó wọ ọ̀dàn kì í ṣe igbó tó ibi táwọn wà yẹn láti máa fi ṣe àpèjúwe ẹ̀ ní pé nítòsí ọ̀dàn àmọ́ kì í ṣe pé ibẹ̀ gangan ní ọ̀dàn ní ẹ̀bá ọ̀dàn ní ilẹ̀ tí wọ́n wà níbi tí wọ́n ti fa orúkọ ìlú Ìbàdàn yọ nìyẹn àmọ́ ọmọ ìyá ọmọ bàbá wa ni wọ́n Olúyọ̀lé tó ń pè Ìbàdàn lẹ́nu tó yẹ kó wọ́n sọ pé Ìbàdàn lé Olúyọ̀lé mi fẹ́ pé kejì dálẹ̀ so tọ́mà ti ń pe Olúyọ̀lé kẹ́mọ̀ pé ọmọ bàbá wa Báṣọ̀run Yánbá bí ẹkùn ni wọ́n dárúkọ tí ìyá ẹ̀ dẹ̀ jẹ́ ọmọ ọba Abíọ́dún Adégoolú gbogbo agboolé kọ̀ọ̀kan tó wà lọ́yọ̀ọ́ yìí wọ́n ní agboolé Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ilé Ládùnà wà Ìbàdàn. Ilé ọmọ olójú Aláàfin ìlú ti wá. Ilé ti fámìlì ìtẹ̀jú wà Ìbàdàn. Olúkòyí ọmọ olójú Aláàfin agboolé wọn. Bàbá Adédùkú alábọ̀ ọmọ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ orí ìgbà náà lọ́wọ́ ìwà ọmọ akáyé gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ lọ àwọn agbẹ́gbàdé ọkọ̀ Ìbàdàn ara wọn ní ọmọ ajọ́ òun ló fi dẹ́pẹ́ àwọn Ìbàdàn àlèbá wọn dà ẹ tó bá ń sọ̀kò sí Ìbàdàn ó ń sọ̀kò sí ilé bàbá ẹ̀ náà ní Ìbàdàn tó bá ń sọ̀kò sọ̀yọ̀ ó ń sọ̀kò sí ilé bàbá ẹ̀ ní àlèbá wọn dà ìbéèrè kejì ó dá lórí. Ilé iṣẹ́ kan gbogbo àwọn àpàyàn tó wà documented wọ́n ní fídíò record archival record recording. Ẹ̀gbọ́n tó béèrè ìbéèrè ṣe rí ọ̀rọ̀ ìtàn gẹ́gẹ́ bí ìtàn tí mo sọ nígbà tá a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀
kí bàbá tó dé ìtàn ìgbà míì ó kún fún òótọ́ òdodo àti àwọn ẹ̀rí. Àwọn ìtàn kan wà tó kún fún irọ́, ète, myths and fallacies. Tó jẹ́ pé kò ẹ̀sì ẹnì kọ́kàn máa jókòó wá kọ́ rò pé bó ṣe yẹ kó rí nìyí. Àmọ́ ìtàn kí àwọn òyìnbó tó dé ṣe mọ̀ pé àwọn bàbá wa ò ní bọ́ ṣe ń pọ̀ nǹkan bẹ̀. Kò sí àní lẹ́tà abd tẹ̀ ń wò yẹn Latin ni kì í ṣe nǹkan tó jẹ́ tiwa. So ìgbà tí ìyẹn tó dé ni àkọsílẹ̀ ìtàn tó wà. Àmọ́ ìtàn wà nínú nǹkan tó wọ́n pè ní àrọ́bá. Nǹkan tó ń jẹ́ àrọ́bá nígbà táwọn onílù wọlé lẹ́ẹ̀kan wọ́n lùlù wọn koríkì àwọn bàbá wa kò lè parun títí 100 ọdún lẹ́yìn wọ́n ti ń lù bọ́ sí láti bí 400 years kò parun kò ṣeé distort tó máa sọ pé oríkì orílẹ̀ ó yàtọ̀ sí oríkì ìdílé gbogbo ẹ̀ wọ́n ti store ẹ̀ sínú àrọ́bá wọ́n ti preserve ẹ̀ sínú àrọ́bá. Tẹ́ bá wo ẹ̀ṣà eégún tí wọ́n bá ń kí eégún tó ti jẹ́ tó yẹ kó wọ́n ti ń gbé láti fi 300 years back wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kí ẹ̀ṣà yẹn ẹni pé gbogbo wọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ló máa jáde tásùn rárá bá ń sun rárá gbogbo wọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn á máa jáde nínú ẹ̀ nínú orin kíkọ ó sọ ìtàn so gbogbo àwọn nǹkan tó sọ ìtàn ní oríṣiríṣi nìyẹn. Ṣé wá ní eléyìí táwa ṣe ní òde òní àwọn òyìnbó máa ń sọ kinní kan ní pé tí ẹ bá fẹ́ fi nǹkan pamọ́ fún èèyàn dúdú ìwé kò ní sí ìwé yẹn wò wọ́n ti hide ẹ̀ sínú ẹ̀mí ẹ̀ kò ní wò gbogbo àwọn tó ń bú bàbá wa Samuel Johnson wọn kàwé yẹn rí o tó ń bá kárí ni wọ́n á mọ̀ pé knowledge nǹkan tó ń pè ní ìmọ̀ yàtọ̀ fún ìtàn ìmọ̀ ó kún inú ẹ̀ tẹ́ bá wo the first be 20 pages tẹ́ bá ń ṣí kò tí ì sọ kankan nípa ìtàn nípa ìmọ̀ ló ń sọ nípa ìmọ̀ ní ipa èdè Yorùbá nípa òǹkà Yorùbá òun ló kọ́kọ́ ń sọ òun ló fi jẹ́ pé nǹkan tó yìnbó sọ ó correct tó bá fẹ́ fi nǹkan pamọ́ tó fẹ́ hide nǹkan fún èèyàn dúdú wọ́n ṣáà ti fi sínú ìwé kò ní ṣíwé yẹn kà so gbogbo ìtàn táwọn èèyàn ti tọkọ sínú ìwé ó pọ̀ rẹpẹtẹ bàbá kan wà Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn kábíyèsí wọ́n jẹ́ former HOD ní Department of History ní University of Ibadan wọ́n pè wọ́n ní ọba kábíyèsí Samuel Babayemi Olúfì of Gbọ̀ngán wọ́n kọ ìtàn kan wọ́n pè ní Topics in Ọ̀yọ́ History ẹni tó bá ti ní ìwé yẹn lọ́wọ́ ó máa mọ̀ pé ìtàn Ọ̀yọ́ ó rinlẹ̀ gan-an ẹ wá wo ọdún tí bàbá yìí ti kọ ìtàn yẹn o àti ìtàn tí Robin Law kọ àtẹ̀yí tí Sàbúrì bí ò bá kọ tó dọ́mọ Abẹ́òkúta àtẹ̀yí tí Adé Àjàyí lábẹ́sì tó fi ṣe àti lọ àwọn ọba ní Republic of Benin wọ́n sọ̀rọ̀ nípa bọ́yọ̀ ṣe jẹ́ àti ìparí ẹ̀ dúró àwọn ìlú kan wà tọ́yọ̀ tún tàn dé tó yẹ kí á dé tí a bá ní ìtàn wa lórí documentary film tó standard gan àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán káàkiri àgbáyé wọ́n máa fi hàn àwọn agbára á ní lọ́wọ́ ó yí sí fáwọn ọmọ láti wo nǹkan àwòrán kan gbọ́ èdè ju pé kàwé lọ so mo ṣe pé àdéhùn ìwé so ìjẹ́ bó ṣe jẹ́. ẹ ṣe bá mi fún wọn láti wọ́ nígbà yìí mo fẹ́ gbé microphone lọ́wọ́ mi mo fẹ́ lọ gbé fún bàbá mi ikú bàbá yèyé alájà àkànní fọ́pọ̀sì ẹ̀yin náà ní lọ kí bàbá yín ẹ lọ́gbọ̀n bá ṣe kábíyèsí fọ́lá àti o ẹ ṣe kábíyèsí fọ́lá àfin àájìrí ní ọ̀nà àkànní Mr. Focus wọ́n kí bàbá wọn ẹ dákun ẹ kí wáyà yìí ó máa bọ̀ kí mo sàn.
àìmọ́ṣe nítorí sọ̀rọ̀ yìí ẹ kú àdó ti aláàfin náà àdúgbò lọ́wọ́ yìí. Mo kí àwọn Ọ̀yọ́mèsì tó wà mí náà ìṣèlú lọ ẹ kú àdó tì. Mo kí àwọn tó ṣe agbátẹrù ètò tá à ń ṣe lọ́wọ́ báyìí títí World Ọ̀yọ́ Congress ìwòye pátá ni mo kí olórí kan mọ̀ wọ́n ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe. Ní ọ̀dẹ̀ wá bá mi náà tẹ́lẹ̀ fẹ́ ṣe mo ṣe rí pẹ̀lú gbogbo àwọn àníyàn yìí mọ̀ pé ẹ ní àníyàn gidi fún ìlú Ọ̀yọ́. Ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o lásìkò tiwa ikú mọ̀ kébé ikú ẹyẹ mọ̀ kébé ẹyẹ ẹ̀ṣẹ̀ mi ò pé ní ọlá Ọlọ́run àwa tá a ṣe tọdún yìí náà láti tẹ̀mí. Mo kí gbogbo àwọn honourable local government chairman gbogbo ẹ̀yin ọmọ ọba náà ẹ wà níbí ilé ni ẹ̀ṣẹ̀ òní ẹ̀kú àdúrótì ẹ̀dẹ̀kú ìfọmọnìyànṣe náà. Mo kí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àti àwọn ọ̀rẹ́ wa tí wọ́n bá kọ́wọ́rìn wọ́n bá wá síbi ètò tá à ń ṣe léyìí. Ó jẹ́ pé àmọ̀ ṣe ní ọdọọdún ni wọ́n ní ọdọọdún làárọ̀ ọdọọdún làárọ̀ Haúsá ọdọọdún làárọ̀ obì lórí àtẹ. Ọlọ́run bá a ṣe àwa tá a ṣe tọ́lú náà láti ṣe tẹ̀mí o. Ó dúpẹ́ gidi gan. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gidi gan ni pẹ̀lú ìjókòó tí mo rí lé ní mi ò tiẹ̀ mọ̀ pé yóò tó báyìí ṣùgbọ́n mo mọ̀ pé àwọn tó ń ṣe agbátẹrù tó dẹ̀ ṣe gbogbo ètò yìí àwọn tó ń ṣe agbátẹrù ètò tá à ń ṣe lọ́wọ́ báyìí títí World Ọ̀yọ́ Congress ìwòye pátá ni mo kí olórí kan mọ̀ wọ́n ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe. Ní ọ̀dẹ̀ wá bá mi náà tẹ́lẹ̀ fẹ́ ṣe mo ṣe rí pẹ̀lú gbogbo àwọn àníyàn yìí mọ̀ pé ẹ ní àníyàn gidi fún ìlú Ọ̀yọ́. Ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ o lásìkò tiwa ikú mọ̀ kébé ikú ẹyẹ mọ̀ kébé ẹyẹ ẹ̀ṣẹ̀ mi ò pé ní ọlá Ọlọ́run àwa tá a ṣe tọdún yìí náà láti tẹ̀mí. Mo kí gbogbo àwọn honourable local government chairman gbogbo ẹ̀yin ọmọ ọba náà ẹ wà níbí ilé ni ẹ̀ṣẹ̀ òní ẹ̀kú àdúrótì ẹ̀dẹ̀kú ìfọmọnìyànṣe náà. Mo kí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àti àwọn ọ̀rẹ́ wa tí wọ́n bá kọ́wọ́rìn wọ́n bá wá síbi ètò tá à ń ṣe léyìí. Ó jẹ́ pé àmọ̀ ṣe ní ọdọọdún ni wọ́n ní ọdọọdún làárọ̀ ọdọọdún làárọ̀ Haúsá ọdọọdún làárọ̀ obì lórí àtẹ. Ọlọ́run bá a ṣe àwa tá a ṣe tọ́lú náà láti ṣe tẹ̀mí o. Ó dúpẹ́ gidi gan. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gidi gan ni pẹ̀lú ìjókòó tí mo rí lé ní
mi ò tiẹ̀ mọ̀ pé yóò tó báyìí ṣùgbọ́n mo mọ̀ pé àwọn tó ń ṣe agbátẹrù tó lè ṣe gbogbo ètò yìí ẹ̀kọ́ iṣẹ́ gidi gan mo kí yín mo lè tún wá kí ọmọọba Adébáyọ̀ Ọ̀nàsílé ẹ̀kọ́ òun náà òun yìí ò ní bàjẹ́ mo ti máa ń rí yín lórí Facebook tẹ́lẹ̀ wọ́n á kọ́kọ́ wojú yíyan dára ní mo ń tún àti májẹ̀ pẹ̀lú Facebook àti ọ̀pẹ́ ṣe ń sọ̀rọ̀ náà pé ẹ̀sán tó ní ìmọ̀ nípa ìtàn Yorùbá àti ìtàn Ọ̀yọ́ ẹ̀mọ̀ mọ̀ ṣe o lè gbọ́ pé àti ìlú Ghana náà lẹ ti wá àbí.